Kodoro Yorùbá tẹlifíṣàn. mọ̀rẹ́ ọba ọ̀run ọba rẹ̀ ọba lánàá ọba lénìí ọba títí ayé àìnípẹ̀kun. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìlúgùn ìyẹn lábẹ́òkúta nípínlẹ̀ Ògùn state ní ilé mọ́sálásí kọ̀sẹ́bọ-kòsóògùn. Àáfàá kọ̀sẹ́bọ-kòsóògùn wo bí tọ́ bára rẹ̀ dé. Àáfàá kọ̀sẹ́bọ-kòsóògùn èyí tó dá sílẹ̀ tó bí ẹjọ́ tó gbé ọ tì sí àtìmọ́lé, kí lèrè tó lérò pé òun retí láti bẹ̀ tó fi lọ rí serú ìrìn àjò bẹ́ẹ̀. Àjẹtọ́ bá wọlé àáfàá ó rí bí wọ o torí pé ẹlẹ́gìrì èrò tí lógún ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe. Àáfàá kọ̀sẹ́bọ-kòsóògùn ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe, ó ti ṣe sáwọn eléégún. Ọwọ́ ọmọ ara ẹsẹ̀ ọmọ ara wa ni, ẹ mọ̀jà bàjà àmọ́ ìran kan náà ni wá, wọ́n fi ọ́ lẹ̀. Lọ́jọ́ tó o ṣe sáwọn onígunukó ìwọ lọ jẹ lọ́jọ́ náà, èèyàn bíi 4 ló kú sí ọ lọ́rùn, ṣùgbọ́n yẹn o ò rí gẹ́gẹ́ bí aburú tàbí tí ọ̀dà pé o tiẹ̀ lẹ́jẹ̀ ènìyàn lọ́rùn. Aṣíwájú tọmọlẹ́yìn kú tí ọ̀pọ̀n, àwọn obìnrin olórìṣà ń ré kọjá lọ lójú títì ìjọba, ẹ jáde sí wọn, ẹ dá wọn dúró. Àjẹtọ́ bá wọlé àáfàá ò ríbi dé sí, torí pé tọ́mọ àkọ́kọ́ bá kú wọ́n lámùwọ́ Ọlọ́run ni tọ́mọ ẹlẹ́ẹ̀kejì bá kú wọ́n lámùwọ́ Ọlọ́run ni, tọ́mọ ẹlẹ́ẹ̀kẹta bá kú wọ́n wà máa sọ fẹ́ni náà pé kò sí ní tó sí ọ tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí. Ó ṣẹlẹ̀ sánàbí náà, ọmọ rẹ̀ ó kúnjọ léyà, ara ń táwọn àfọwọ́mọ. Àáfàá kọ̀sẹ́bọ-kòsóògùn ibi tó bára rẹ̀ dé, inú àtìmọ́lé lọ wà, ó ti ń bẹ ń bẹ, ó ti rí bó ṣe rí. Ẹni ọkọ mọ́sálásí ń bẹ látìmọ́lé, ìmáàmù tí ń kírun fún wọn ń bẹ látìmọ́lé. Èèyàn 2 nínú àwọn jàmáà tí ń kírun nínú mọ́sálásí wọn ń bẹ látìmọ́lé. A ní sọ pé ó kú ọ̀run ní ọkọ̀ bọ̀wé kí wọ́n tó fi yín lẹ̀, tàbí ká sọ pé ẹni ọba ní sí ọ̀fọ̀ òdi ọ̀run lọ́wọ́ ẹni ó gba béèlì rẹ̀. Bí wọ́n tètè gbà á, bí wọ́n pẹ́ kí wọ́n tó gbà á, orí adé rẹ̀ ó ti sùn dé, orí láwàní rẹ̀ ó ti sùn ẹ̀wọ̀n. Bí èèyàn bá jalè lẹ́ẹ̀kan tó bá dàgbà àrán tó bá dàborí, àṣọ lè lọ dàbúrà. Bí èèyàn bá jẹ́ni tí ọmọ tán lé bàbá ẹ̀ ọmọ àlè ni, ó yẹ kó rántí ikú tó pàyà rẹ̀ o. Àáfàá kọ̀sẹ́bọ-kòsóògùn owó ni wọ́n fún ìyá rẹ̀ tí wọ́n fi tàn ìyá rẹ̀ tó fi lọ rèé tàwọn olóòṣà láyà. Ó wá tàwọn olóòṣà láyà, òòṣà mú ó padà dẹni tí ń rárí òrìṣà ń fún. Bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀, ẹ lóòṣà tí ò lẹ́nu. Agbenimọ́fọ̀hùn òrìṣà ní jẹ́ bẹ́ẹ̀. Ìyá rẹ̀ èyí tó ṣe tó bí wàhálà sí lọ́rùn tó fi dẹni tí ń rárí òrìṣà fún, òun náà ṣe padà dolóòṣà. Bọ́yọ́ ní èyí nírúnmọlẹ̀ fẹ́ gbà láti fi mú wọ náà. Ìyàtọ̀ fẹ́ràn tẹ́ ẹ san, ìyàtọ̀ fowó tẹ́ ẹ san, ìyàtọ̀ fóhun ètùtù tẹ́ ẹ san. Ẹ̀bà rẹ tó jẹ oṣù 3 ni wọ́n mọ̀ fi gbómi rẹ̀ kaná. Ọdún kan lénìí ọbẹ̀ tó fi jẹ̀bà wọ́n sì ń sè lọ tí ò tí ì jiná. Kọ̀sẹ́bọ-kòsóògùn sànàbí lọ sọ báwọn ọ̀rọ̀ tí ẹnu ànábì ọgbà ẹ sì máa sọ lásọ rénu. Tó bá jẹ́ pé ẹnu ànábì bá gbà láti sọ pé kò sí ní ti ń jẹ́bọ, kò sí ní ti ń jẹ́ òògùn ni, kò ní sọ pé lakum dinukum waliya din. Bí n bá sọ dáadáa èmi ọmọ bí mo ṣe máa mọ sọ́hun. Àwọn wò lànàbì ń bá wí, àwọn wo ni ń bá wí pé lakum dinukum waliya din? Àwọn wo ni ń bá wí? Ẹ̀yin kóra yín jọ, ẹlẹ́yin kọ̀sẹ́bọ-kòsóògùn, a gbọ́dọ̀ kó mi tán ká máa sọ pé nǹkan kan tó ń rùn. Àáfàá kọ̀sẹ́bọ-kòsóògùn ó ní ọ̀sẹ́bọ-kòsóògùn, ṣùgbọ́n ńgbà tó bá wọn lóòṣàjà ẹ̀yin yóò áké ẹ sì ń yọ̀gbàdí. Ó yẹ kí n ti sọ̀rọ̀ lórí ẹ̀ láti bí àná tí ní àjò yẹn sí ìjẹta tó ti ṣẹlẹ̀. Ẹ ti mọ̀ kàn wò pé gbogbo orí afẹ́fẹ́ náà èèyàn gbọ́dọ̀ máa níṣẹ́, torí pé téèyàn bá níṣẹ́ tó bá yẹ pé orí afẹ́fẹ́ léèyàn bá ń jókòó sí fún 24 hours
nígbà wo la àtún ní dọ̀lẹ torí orí social media ẹlòmíì ti mú ní bàdà nínú 24 hours tí ń bẹ nínú ọjọ́ wákàtí tí ń bẹ nínú ọjọ́ bóyá wákàtí méjì ní ó fi fóònù lẹ̀ ó sì lérò pé kò ní mú ṣòro kò ní mú dé bá ọ lẹ́yìn wọ́ọ̀la ká gbìyànjú ká wo ibi tí rìn àjò ká wo ibi tí ó gúnlẹ̀ sí inú mi wá dùn púpọ̀ ó kí gbogbo oníṣẹ̀ṣe tí wọ́n ń bẹ nílùú Abẹ́òkúta tí wọ́n ń bẹ ní Ògùn State ìran àgbájọwọ́ lèèyàn máa fi sọ̀yà ẹ kú akin ṣe bàbá mi olóyè Fárútìmí Adéfágbọ́lá ọba Olúṣẹ̀ṣe t'Ògùn State ẹ kú akin ṣe olórí olúwo onífà Ẹ̀gbá kábíyèsí àbámi tántálá ẹ kú akin ṣe mo kí iléeṣẹ́ art and culture ẹ kú akin ṣe mo kí commissioner of police nítorí pé ìrìn àjò yẹn wọn ò jẹ́ kí ọwọ́ èrò ọ̀wọ́ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ṣẹlẹ̀ àwọn yẹrí ń bẹ́tọ̀ ọlọ́pàá tí wọ́n lọ síbẹ̀ ẹ̀yìn àwọn pípù yẹn ni wọ́n wà o bóyá ti jọ sọ kí wọ́n tó ṣe pẹ̀lú ṣe wọn àti wá wọn ayé ń wò wọ́n pé ǹjẹ́ ti ń jẹ́ ìdájọ́ òdodo ṣé yóò tinú ìrìn àjò ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú tó ṣẹlẹ̀ a rí pé ìdájọ́ òdodo ó wáyé àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn State iṣẹ́ gidi ni wọ́n ṣe Ìlúgùn gbàlejò nílùú Abẹ́òkúta wọ́n lọ́ọ̀gbọ́n ọ̀hún fọwọ́ sọ̀yà sí egun ní wọ́n sọ pé òsì láyà rẹ̀ ni kò sẹ́bọ kò sóògùn sẹ́bọ tí wá ń bẹ àbó ògùn tí ń wà kò sẹ́bọ kò sóògùn ṣùgbọ́n ẹ̀yin yóò gbàdí láti fi bólú ṣàjà òòrò ló pọ̀ mọ́ ìyá rẹ̀ ni òòrò tọjọ́ orí òwò tí po àgbà ẹ̀yin náà ẹ wò bí wọ́n ti ṣèyá oníyà nílẹ̀ ẹ wò bí wọ́n ti ṣe arákùnrin tí wọ́n gbàdà lé lórí ẹ wò bí wọ́n ti ṣe lórí ẹ̀sìn kò sẹ́bọ kò sóògùn òbí ọ̀bára rẹ̀ dé wọ́n lóṣù mẹ́ta lénìí ẹ gbọ́dọ̀ kírun mọ́sálásí oṣù mẹ́ta lénìí mọ́sálásí ó di títì pa ẹ̀ṣẹ̀ ń bẹ́nu bí wọ́n ṣe ń lọ wọn ní jẹ́jẹ́ kí wọ́n lọ jẹ́jẹ́ lọ ká jókòó mọ́ lọ́ọ̀ka ọ̀tọ̀ ẹnìkan bẹ́ẹ̀yàn bá hùwà sóníṣẹ̀ṣe tó níṣẹ̀ṣe ọ̀bá sọ̀rọ̀ ẹni wọ́n sọ pé kíní kan oníṣẹ̀ṣe lè mọ́ sọ̀rọ̀ láyé ó ṣe mọ́ wọ́n pé àwọn eléyìí wọ́n ṣe é dábí ifá àwọn eléyìí ṣe é gbé sánlẹ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ṣùgbọ́n ẹ ti gbàgbé pé béèyàn bá gbé asánlẹ̀ èèyàn ní kọrere kí irú olúwa rẹ̀ o afá kò sẹ́bọ kò sóògùn bó ṣe dẹni àtìmọ́lé láyé tó bá tún dijọ́ gbèǹde àlìkíámà bí wọ́n ṣe tún tì ọ́ mọ́lé náà nù torí ò ṣe dáadáa ọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe ẹ̀sùn rẹ̀ ti pọ̀ lọ́dọ̀ àwọn agbófinró lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n sì ń kẹ́rí ìrìn àjò rẹ̀ jáde kí ló dé ọlọ́run ránṣẹ́ ni níbo ló jókòó sí rántí kú tọ́pà ìyá ẹ̀ lọ́jọ́ tá ìyá rẹ̀ tó kú tó jó lórìṣà rántí tó sọ́dọ̀ lórìṣà ó fi ṣètẹ́pa ìyá rẹ̀ kó tún káwọn tọ́ọ̀gì wọ́n sọ pé kì í ṣe oníṣẹ̀ṣe ni ó sìnkú ìyá òun ó sì sìnkú ìyá rẹ̀ ó yẹ kí wọn náà ti wá rí báyìí pé ní sí ọlọ́run wá fi kú ìyá rẹ̀ ó fi tú ọ láti rí tí kì í bá jẹ́ pọ́lọ́run bá fi kú ìyá rẹ̀ tú ọ láti rí kì í jẹ́ pé lẹ́yìn kú ìyá rẹ̀ òun ní lọ sẹ́wọ̀n yìí lọ́ọ̀dẹ ni àtìmọ́lé lórí nǹkan tí ò ṣe é rò lẹ́jọ́ ọ̀rọ̀ ni à ń sọ ni wọ́n náà lè dínà yìí ọ̀rọ̀ ni à ń sọ ni wọ́n náà lè sọ pé bẹ́ẹ̀ kọ́ yìí pé wọ́n rí kọjá lọ ẹ̀sìn ni wọ́n dákẹ́ pé wọ́n gbọ́dọ̀ lù wọ́n ẹ̀ka àkéjáde àmọ́ ṣe o ṣe sọkùnrin kìíní ó mú jẹ ó ṣe sọkùnrin kejì ó mú jẹ níbi tó ti mọ̀ pé oníṣẹ̀ṣe á máa sọ̀rọ̀ tàbí oníṣẹ̀ṣe wọ́n máa ń bínú wọ́n máa ń rí wọn kì í bí ni ṣé bóbìnrin lẹ dá lọ́nà yìí lọ́jọ́ tẹ́ ẹ ti ń dá ọkùnrin lọ́nà tẹ́ ẹ ń ṣe bí ẹni bá wọn jà àwọn oníṣẹ̀ṣe ọba yẹn fa wàhálà ṣùgbọ́n obìnrin tó fojú di wọn làbùkù ńlọ dé bá ọ ńlẹ̀ tẹ́ ńlọ dé bá ọ ńlọ tó dẹni àtìmọ́lé wọn obìnrin lọ bá jà
kì í sọkùnrin. Kò ṣẹbọ kò sóògùn. Wọ́n ṣe irú ẹ̀ náà rí nílùú Ọ̀tà níbi ọdún Ògbòdògì. Ọdún náà ọdún méje méje ni wọ́n máa ń ṣe. Ẹ lọ béèrè pé ta ní jẹ́ kò ṣẹbọ kò sóògùn. Àwọn Samsudeen tó wá láti ìlú Ìlọrin wọn náà jáde tí wọ́n sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o, torí pé òòṣà yìí ìwọ tiẹ̀ ẹni pé lákòókò ìgbà tó bá jáde mọ́ pọ̀nmọ́ lọ wòran rẹ̀. Béèyàn bá sì lóyún tóyún bá ti fẹ́ tó bí wọn ní mọ́ wàá wòran. Bí ẹ bá ń ṣètùtù yìí mọ́ sọ pé ó fẹ́ wá wòran nígbà tí ọdọọdún náà. Ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní kò ṣẹbọ, ó ní kò sóògùn. Ó sì kó gbogbo àwọn ọmọ tí ń jọmọ ìjọ rẹ̀, ó kó gbogbo wọn. Ó lẹ́ni tó bá bímọ ó ní wọ́n gbé wá, ó lẹ́ni tó bá lóyún ó ní wọ́n máa bọ̀. Gbogbo àwọn tí Samsudeen tó kó lọ síbẹ̀ lọ́dún náà kò sẹ́ni tó gbé ọmọ rẹ̀ lágbèé lọ́jọ́ kẹta nílùú Ọ̀tà. Nígbà tí wọ́n wá sọ pé àwọn fẹ́ lọ rè dẹ́sùn ìrìn àjò pa wọ́n lọ sílùú Ìlọrin láti lọ ṣàlàyé bí ìrìn àjò bó ṣe ń ṣẹlẹ̀, mọ́tò ọ̀fà méjì ẹni ẹ kó jáde láti ìlú Ọ̀tà tí wọ́n lọ sílùú Ìlọrin. Lójú ọ̀nà yẹn ni mọ́tò ọ̀fà méjèèjì lọ parẹ́ sí. Àwọn tí ò torí yọ wọn tí wọ́n bẹ nínú mọ́tò yẹn tí wọ́n kú wọn ò padà délùú Ọ̀tà mọ́dò ni. Ṣé ó wá fẹ́ kí wọ́n gbà kàtà lọ́wọ́ Akítì tiẹ̀ náà kó wá dẹni tí ò lè délùú Abẹ́òkúta mọ́? Tó bá jẹ́ pé ètò Ọlọ́run ayé rẹ̀ ni pé bí ìyá rẹ̀ bó ṣe wà tó wù irú ètò wù níjọ́sí tó wá dẹni tí ń rárí òrìṣà fún, bọ́yọ́ náà tó ṣàfẹ́ gbà fi mú wọn náà ni pé bí wọn náà bá ti ń jáde kí wọ́n rárí òrìṣà fún wọn náà. Gbogbo èyí tẹ́ ẹ san lẹ́ran tẹ́ ẹ san lówó tẹ́ ẹ san nírìn àjò kò tí ì tó. Ọmọ tí ó bá mọ ìwọlé bàbá rẹ̀ tí ó bá mọ òòṣà lé bàbá rẹ̀ ọmọ àlè ni. Irú òòṣà tó dá lọ́nà yìí ìní àfirárí fún ìyá tiẹ̀ náà. Irúfẹ́ irú òòṣà ìyá rẹ̀ ilé tó dá náà. Sókú ọ̀run ò ní bí ọ báyìí. Sínú òkú ọ̀run ṣé yóò sì dùn sí ọ? Àwa tá a jó ní ṣẹ̀ṣẹ̀ àkó àkínṣe o. Àwọn bàbá tí wọ́n gbìyànjú ẹ má dáadáa wọn. Bàbá ní ká fi òkú ìyá wèrè lẹ̀ sílẹ̀ fún pé kó ṣe bó ṣe wù ó lè sún jẹ. Báwọn ṣẹlẹ̀ báyìí bá ń ṣẹlẹ̀ béèyàn bá tí mọ dìde kí wọ́n mọ rí pé àwọn oníṣẹ̀ṣe àṣẹ wọn kàn fi wálẹ̀ ni kì í ṣe pé wọn ò jù wá lọ. Wọ́n mọ̀ ṣe bí pàtàkì bá náà làwọn jẹ́ nínú ìrìn àjò ayé. Ẹ̀fọ́ ìlẹ́fọ̀ láwo alákàrà kan ò sì lè sọ pé kíkan ọmọ dẹ̀. Àfáà kò ṣẹbọ kò sóògùn ẹ̀lúlú rẹ̀ ló pòjò báyìí nísìn lágbára ni ọ̀kọ́jò mọ́. Ọmọ onílé rẹ̀ ó yí padà ó sì di àjòjì. Ọwọ́ adẹni tọ́ tẹ́tí ò tọ́ dọ̀bẹ̀. Àfáà kò ṣẹbọ kò sóògùn bóni bá ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́la tí wàá ń dunnú pé ń bàjẹ́ fóni. Kọ́ mọ́ gbàgbé pé òun tó jẹ́ àná yẹn òun náà ń bọ̀ wá di òní. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé yẹn lèyàn ọmọ ṣe lèyàn ṣe ní fi òní láti fi ba ọ̀la jẹ́. Bọ́ bá ṣe ń sọ̀tàn ìyá rẹ̀ sí wọ̀ kí ni tàn táyé tó sọ nípa àwọn náà sọmọ tó bí. Kò ṣẹbọ kò sóògùn ẹ má jà ṣe bẹ́ẹ̀ mọ́. Ohun tá a fẹ́ rán nílẹ̀ Kóòtù Òjìrè wa ọ̀pọ̀ gan. Ibi tá ń lọ jìn a níṣẹ́ tó pọ̀ láti ṣe àti sórí afẹ́fẹ́ àti sọ́dà ayé kò níṣẹ́. Ọ̀rọ̀ wa ti dàbí ẹni tó rí sẹ́lẹ̀ tí sì ń sòmùsẹ́. Tá a bá sọ yìí bí ẹnu ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ Aláàfin Ayọ̀ ni wọ́n sọ wọ́n ń jẹ èèyàn lẹ́nu. Ti Traoré President Burkina Faso ìyẹn tó wọlé wọ́n jagun ọ̀jagun wọ́n jagun ọ̀jagun omi tó wọlé gbùrá. Ẹbọ ń bẹ òògùn wà. Ifá ń bẹ ọ̀rẹ́ mi o Ifá ń bẹ ọ̀rẹ́ mi máa ń ṣe báwọn pẹ̀gàn ọ̀pẹ kó pé tí Ifá ò sí. Ifá ń bẹ ọ̀rẹ́ mi òògùn ń bẹ ẹbọ wà. Níbi tí ojú ẹṣin bá rìnà dé ibẹ̀ ni ó jùrù mọ́. Àtò àbà fún gbogbo aláṣẹ Èdùmàrè gbogbo oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ògùn iṣẹ́ ńlá ilẹ̀ ṣe
àkójọpọ̀ wa kò ní túká, ìbáṣepọ̀ wa kò ní dàrú. Bó bá jẹ́ pé nípínlẹ̀ Ọ̀ṣun ti wá ń bí tá a wà yìí ni, àfàìmọ̀ nírúfẹ́ irú ẹni bẹ́ẹ̀ ni ò ní jìyà gbé. Ikú tí ṣe ń pojúgbà ẹni, òwe ni ń pa fún ni. Ẹ jẹ́ ká ṣera wa báyìí. Ká sì fura. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo. Ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.